ẹ̀yìn ìgbà tí bàbá àrà kú ni àǹtí màmá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní blow. Bàbá àrà ò jẹ́ ká gbọ́ Tọ́pẹ́ Àlàbí lẹ́yìn ìgbà tí bàbá ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. kí n tó bẹ̀rẹ̀ lọ sínú sítórì wa ní ọjọ́ ìní, ẹjọ́ àtèmi àti ẹ̀tẹ̀wádùá àní ṣìjẹ́ o àní ṣèmú, orí èmi àti yóò ní gbà bọ̀dé àṣẹ Ìdùmarè àmín. aṣẹ́wó ni Tọ́pẹ́ Àlàbí nígbà tó wà ní Ṣàngó Òde lọ́dọ̀ bàbá Ayọ̀míkún Àgbọ̀rí. ó ń yàlè ni, alágbèrè obìnrin ni àti gbọ́. ẹlẹ́sẹ̀ òṣì ni, fíìmù tí bàbá Ayọ̀míkún tó invest lé lórí ìgbèsè ló gbé bọ̀ ńbẹ̀, kò ṣe kìnnìkan àti gbọ́. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹlẹ́sẹ̀ òṣì ni, alágbèrè ni, oníranù ni, kò ń ṣe obìnrin gidi. ẹsẹ̀ òṣì ọ̀hún ó ṣáà ti kó jáde. ó gbọ́ ọmọ ọdún kan àbọ̀ kúrò nínú ilé ọkọ àkọ́kọ́, ó ṣáà ti lọ. Ọlọ́run ò jẹ́ kó pa bàbá Ayọ̀míkún. ṣe wá rẹ́sẹ̀ òṣì ọ̀hún, ẹsẹ̀ rádaràda ọ̀hún, ẹsẹ̀ ìgbèsè ọ̀hún àti ẹsẹ̀ àgbèrè ọ̀hún ló fi lọ fẹ́ pòpù ọkọ ẹ̀ Mr. Àlàbí ní ìsìn, tí ó dẹ̀ sọ máa yẹn dolóríire tó kìkì wá kàn sí. àgbèrè ọ̀hún náà nígbà tó délé pòpù kò ṣe é títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí. ọkọ ẹ̀ náà ló so mọ́. àdúpẹ́, orí burúkú ló kó kúrò lọ́dọ̀ yín, oríire ló kó wọlé pòpù. ṣe rí gbogbo yẹn kò káyé past náà. tán bá pé màmá Tọ́pẹ́ Àlàbí náà kó wá sọ̀rọ̀ nípa bàbá Ayọ̀míkún, ó ṣeé ṣe ká mú àdá ká máa fi wá bàbá Ayọ̀míkún náà kiri ká la fẹ́ bẹ́ orí ẹ̀. kò sí ẹnìkan náà nínú àwọn ọkọ àti ìyàwó tó bá kọ ara wọn tán máa ní kó rojọ́ tí ò ní rojọ́ lọ́nà tó máa favour ẹ̀. ohun tó wà ńlẹ̀ báyìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, òun ni àwọn nǹkan tẹ́ ń sọ nípa Ayọ̀míkún. ìbéèrè mi ni wípé nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó kúrò ní ọ̀dọ̀ bàbá Ayọ̀míkún, ṣé oṣù tó kúrò náà ló dolówó, ló di ọlọ́lá? torí mo rántí o interview nígbà tó sì ń ṣe movie ní abẹ́ ìpìlẹ̀ rere. ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ń ṣe movie pẹ̀lú àwọn gúrùpù kan tán pè ní ìpìlẹ̀ rere. ìgbà yẹn náà ni àwọn ọmọ Zion bẹ̀rẹ̀ sí ní reign. ìpìlẹ̀ rere ni gúrùpù tiwọn, tí Tọ́pẹ́ Àlàbí ṣe aṣọ opó. ìgbà yẹn náà fi kọ Ayọ̀míkù lọ́dọ̀ Olúwa kò ì tó ó sì máa pọ̀, ẹ wá bá mi yọ ara mi Ayọ̀míkù. ó jẹ́ ká mọ̀ wípé òun máa ń yá aṣọ lọ location ni ní ìgbà yẹn. Do you understand? ṣé lásìkò yẹn ṣé bàbá Ayọ̀míkù ṣé ó tiẹ̀ wá Tọ́pẹ́ Àlàbí lọ bẹ́ẹ̀ ṣe sọ wípé Àkúrẹ́ náà wà, bíi sweet, bíi Nico, bíi cabin biscuit mélòó ni wọ́n gbé lọ fún ọmọ yẹn lọ́jọ́ yẹn nígbà tó wà ní kékeré? then ṣé torí pé ó dẹ̀ divorce kò ní right láti marry mọ́? ìgbà tó dẹ̀ marry, ǹjẹ́ ẹ wọ́ ọmọ yín lọ? nígbà tẹ́ ẹ wọ́ ọmọ yín lọ tẹ́ ẹ claim wípé ó ti dolówó, torí tí owó gan ṣẹ̀ṣẹ̀ dé tí ọlá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní dé báyìí ẹ̀yìn ìgbà tí bàbá àrà kú ni àǹtí màmá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní blow. gbogbo ìgbà tó sì kọ nǹkan ọmọ favour lolúwa ṣe fẹ́mi nìkan kò tí ì blow. bàbá àrà ò jẹ́ ká gbọ́ Tọ́pẹ́ Àlàbí. lẹ́yìn ìgbà tí bàbá àrà kú láṣẹ̀ṣẹ̀ wá divert attention sórí màmá Tọ́pẹ́ Àlàbí. owó ọ̀ngán dẹ̀ dé báyìí, ọlá ọ̀ngán dẹ̀ dé báyìí, kò tí ì pé 15 years. ẹ sọ wípé wọ́n sọ wípé kán lè mú ọmọ yín lọ ìlú òyìnbó ni wọ́n ṣe change orúkọ ẹ̀ lórí passport.
èmi rò wípé gẹ́gẹ́ bí bàbá tó ní dignity tó ní integrity ẹni right láti object to it wípé ẹ wà láyé ẹ wà láàyè ẹ lè fáìlì wípé ẹ̀yin àti ìyá ẹ ti divorce ni wípé but you are ready to sign wípé ẹ give consent yín kọ́ mọ yín travel then èló lẹ san nínú owó secondary school àbí nínú interview Ayọ̀míkún Nàìjíríà ló ti lọ school kò lọ school nílùú òyìnbó kò lọ primary kò lọ secondary school nílùú òyìnbó kódà kò lọ higher institution nílùú òyìnbó tí ẹ wádìí rárá ẹ̀rọ rẹ̀ kan ẹ̀rẹ́ bí kan tó ṣòwò fún yín pé school tó ń lọ rèé kẹ́ lọ ká mọ́ bẹ̀ lọ lọ́jọ́ PTA lọ kó wá complain fún màmá ẹ̀ wípé daddy mi ń disturb mi àbí mọ school tó ń lọ náà dáhùn èló lẹ san èló lẹ fi ránṣẹ́ lọ wo bank account yín kẹ́ ṣó wà ní evidence ọjọ́ wo lẹ ra sweet wá torí pé lówó lọ́wọ́ kò sí change lọ́wọ́ yín ọjọ́ wo lẹ ra sweet lọ sí ilé ibẹ̀ tẹ́ ra kábí biscuit tó gbà lọ́wọ́ yín tó jùlù yín láyà tán ní olóṣì oníṣẹ́ ṣé nǹkan tó mọ̀ ń jẹrè torí one thing as a father tó o bá tiẹ̀ lówó lọ́wọ́ tó o bá ní nǹkan kan lọ́wọ́ tó o bá lọ wo ọmọ ẹ tó bá jẹ́ biscuit pàmbólámbólà àti kóòkì ló ń fún ó nọ́mà wọ́n á fojú náà ẹ̀ wọ́n á máa fẹ́ ṣe pé ṣé nǹkan tó ọmọ ń jẹ nìyẹn but one thing we know is ọmọ yẹn máa fẹ́ràn ẹ inú ẹ̀ á máa dùn wípé dáàdì mi ń wá á mọ̀ wípé òní bàbá kan níbì kan tó bá jẹ́ ọjọ́ PTA tó lọ school títí tẹ̀ sọ pé àmọ́mí ẹ̀ ti wá tó ní ìwọ náà dáàdì ẹ̀ ò fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ inú ẹ̀ á máa dùn á máa fi hàn àwọn ọ̀rẹ́ pé dáàdì mi wá tó ra bisikíìtì nígbà tó lá bá dé torí kò sẹ́ni kan tó máa wà ní ojú kan náà fún ọdún mẹ́wàá ipò àbí nǹkan á yí padà fún rere ní ṣáá ni ó lè má pọ̀ o ṣùgbọ́n á pàpà yí padà ọjọ́ tó fún ní 5,000 tó jẹ́ kí ìyẹ́ ẹ̀ mọ̀ tí mọ́mí ẹ̀ bá ní bàbá ò gbọ́dọ̀ sí níbi ìgbéyàwó á ní ẹ má jà ṣe bẹ́ẹ̀ fún dáadé bí ò bá tiẹ̀ wà níbi ìgbéyàwó á wá mú ọkọ ẹ̀ kí ẹ pé dáàdì mi ọkọ mi rèé so ẹ má disturb wa aṣẹ́wó ni ọ̀dọ́ ọkọ ni kìnìkan aṣẹ́wó àtọ̀dọ́kọ àti ẹsẹ̀ òṣìṣẹ́ ẹlẹ́ni àti ìwà tó ní tẹ́ẹ̀ ní kò ní ló fi ń ṣe rere nílé pope ló fi ń ṣe ìyàwó ló fi di celebrity ló fi di ẹni tí gbogbo wa ń gbọ́ orin ẹ̀ so tẹ́ ẹ bá ní ká má da tẹ́ ẹ bá ní ká má take sides àwa náà sọ fún yín pé bá tiẹ̀ ti má sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media bá ti pé ẹbí kìíní ẹbí kejì kẹ́ ẹ lọ yanjú ẹ̀ wípé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kó ní kálukú bẹ̀rẹ̀ àwọn so enough for once àwa obìnrin àti àwọn single mother ń sọ wípé ẹyẹ embarrass obìnrin tó jìyà tó jìṣẹ́ àti ọkùnrin tó bá fẹ́ single mother tó fẹ́ wọn pẹ̀lú ọmọ wọn ẹyẹ embarrass wọn ẹyẹ pè wọ́n lọ́dẹ̀ mọ́ nígbà tó bá tó àsìkò láti jẹun ọmọ kàn lè má mọ̀ gbà tó sóúnjẹ kẹ́ ẹ má ṣáàgì kẹ́ ẹ má lọ́ta kẹ́ ẹ má fojú fi èéfín kó oúnjẹ jẹ iná tán kẹ́ ẹ má gbá bọ́bọ̀ kò possible so gbogbo ẹ̀yin oní publication ẹ̀yin tẹ́ là ń take side for once ẹ̀yin abímọ máa wò get involved ó lè má pọ̀ ẹ lè má ní rárá ṣùgbọ́n ẹ jẹ́ kán mọ̀ pé ń wá ẹ jẹ́ kí ọmọ yẹn mọ̀ wípé dáàdì mi kí ẹ kò kàn sówó lọ́wọ́ dáàdì mi ni ọ̀rọ̀ mi nìyẹn ó lè bú mi o wàhálà àti ẹ obìnrin ò wáyé ìyà obìnrin ò wáyé òfò and men are not even born to get away with everything there is karma for everything. àmọ́ táwọn ọmọ yẹn rán lẹ́jọ́ mẹ́ta yìí ó tiẹ̀ ti sú wa gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ ìyàwó wọ́n wọṣọ gbogbo ẹ̀ ló fún kò yé wa mọ́ gbogbo láìní kínní là ń wò. ìyí tó wá burú jù ìyàwó wọ́n gbéyàwó wọlé wọ́n lè ṣú wọ́n lè tọ̀ ìgbà tó tún wọ́n lè ṣú wọ́n lè tọ̀ omi ò ṣe é mọ́ oúnjẹ ò ṣe é jẹ àmì àdúrà ò ṣe é sọ wọ́n tún ní kíyàwó jókòó bó ṣe gèdè sórí àga ẹ̀rín ò ṣe é rín dénú. o lè rẹ́rìn dénú ó wá bẹ̀rẹ̀ sí ní transfer aggression sáwa ni télò ẹ̀ tá a ránṣọ fún ẹ. àbí o. tó bá ní wọ́n ránṣọ fún yàn first time sí máa rí rẹ̀ wọ́n ránṣọ fún wọ́n ràn sí wọn lára ni wọ́n ràn fún un. kí n tó bẹ̀rẹ̀ lọ sínú sítórì wa ní ọjọ́ ìní ẹjọ́ àtèmi àti ẹ̀tẹ̀wá àdúrà àní ṣìjẹ́ o àní ṣìmú orí èmi àti yóò ní gbà bọ̀dé àṣẹ Ìdùmarè àmín.
ìrírí ayé tó ganu tán. Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá atọ́kùnrin àtobìnrin ni o tẹ́ decide láti wá sínú WhatsApp mi láti wá share life secret yín àti experiences yín pẹ̀lú mi. Mo mọ̀ o, I am so honored. I'm not taking it for granted. And you all know I will never be judgmental. Ọlọ́run á dáríjì gbogbo wa. Ọlọ́run á ṣíjú àánú wò wá. Ìyanu á ṣẹlẹ̀ nígbésí ayé gbogbo wa. Àwa tá dẹ̀ ń fetí gbọ́ story yìí náà. Ẹ má jẹ́ ká kọ̀ gbọ́ lásán. Ẹ jẹ́ ká mú kóníkálukú máa mú tiẹ̀ o. Kóníkálukú mọ ibi tó máa rìn sí. Kóníkálukú mọ ibi tó máa lọ. Orí wa ò ní gbàbọ̀dé o. Àṣẹ Ìdùmarè. I would like to appreciate all of my Velo Remit signees. God bless you. As many people who have signed up to Velo Remit, your only pounds to Naira money transfer platform with unbeatable rate. It's only on Velo Remit that your first £100 you get £10 bonus, and also for every referral, £10 bonus. God bless you. I want to appreciate you. If you know you are in United Kingdom and you are yet to sign up to Velo Remit, you are missing out. You are just shortchanging yourself, because Velo Remit is the only money transfer platform that will give you unbeatable rates. You get £10 on your first £100 transfer, and you also get £10 referral bonus. And do not forget to use my referral code OPEYEMI. I would also like to appreciate all of my Book Flight Academy signees. God bless you. If you know you're an intentional parent like me and you want your children to excel academically, Book Flight Academy is your surest online tutorial platform. You pay in Naira. It is not expensive at all. Let me quickly go into the story. Mommy yìí ló wá sínú WhatsApp mi tó wá share story wọn pẹ̀lú mi. Wọ́n ní pé ìlú òyìnbó làwọn ń gbé, gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ mí ní sọ ìlú òyìnbó tó ń gbé fún yín. Wọ́n ṣàlùbáríkà dáadáa, Ọlọ́run jí owó wọn gbé sókè dáadáa, wọ́n rí ṣe gan, wọ́n rí jájẹ gidi gan nílùú òyìnbó. Kódà wọ́n ní business nílùú òyìnbó, ọ̀pọ̀lọpọ̀ businesses nílùú òyìnbó, I correct myself, wọ́n tún ní businesses ní Nàìjíríà. Bó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ilé nílùú òyìnbó ló ní ọ̀pọ̀lọpọ̀ ilé ní Nàìjíríà. Wọ́n ṣe dáadáa, kódà àwọn èèyàn mọ̀ wọ́n dáadáa. Nítorí wọ́n send the proof, a lot of our business page sí mi, tí mi náà dé lówó tí mo ní ha. Mọ́mì kí ló wá ṣẹlẹ̀? Mọ́mì bá mẹ́nu ló bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ wípé àtàwọn àtọkọ wọn àtàkọ bí àwọn làwọn kọ́kọ́ wá sílùú òyìnbó ní ọjọ́ tó ti pẹ́. Mi ní sọ àmì ẹnìyẹn, ṣùgbọ́n ọjọ́ tó ti pẹ́ nítorí wọ́n ti di aráàlú òyìnbó, ẹsẹ̀ wọn ti rinlẹ̀ nílùú òyìnbó dáadáa. Wọ́n ní ṣùgbọ́n káwọn tó wá sílùú òyìnbó, ìdààmú àti wàhálà yìí ló wà ní ìgbésí ayé àwọn ní Nàìjíríà. Òun làwọn àtọkọ wọn ṣe rò wípé jẹ́ ká lọ sí ìlú òyìnbó, bí atabádé ìlú òyìnbó nǹkan àdá. Àmọ́ kàkà kó rọ̀ lára àlẹ́ ìyá àjẹ wọn, ṣé máa ló fi gbogbo ọmọ ẹ̀bùbìnrin. Kàkà kó rọ̀ nígbà tó dé ìlú òyìnbó, ṣe ni gbogbo ẹ̀ lè sí. Wọ́n náà wọ́n lóyún ọmọ ẹlẹ́ẹ̀kejì. Ẹ mọ àwọn ọkùnrin wa, ọkọ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí àwọn ọkùnrin wa ṣe máa ń sábà ń ṣe. Gbogbo nǹkan ṣàrí bàlàbàlà, ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà wọ́n bẹ́ẹ̀ ni pé òkú àwọn máa sá lọ ni. Àwọn ọmọ àwọn máa dọ̀mọ̀ ìjọba. Làwọn bá pè yá àwọn ní Nàìjíríà pé màámi ẹ gbà mí, bàbá máa lọ ṣe màámi máa ní dà tí nǹkan bá yíwọ́ báyìí, ó tún níbi tá a máa rìn sí. Má bọ̀ nílé, jẹ́ mú ẹ jáde. Gẹ́gẹ́ bí abiyamọ, bí mọ́mì ṣe mú mọ́mì mi jáde nìyẹn. Mi ní sọ bí tó mú wọn lọ, kẹ má lọ máa àtáàchì fídíò wọn mọ́ ẹ̀sìn kankan, àbí kẹ má lọ máa ní àwọn ẹlẹ́sìn báyìí ló máa sábà ń ṣe báyìí. Wọ́n ṣàmú wọn jáde. Wọ́n níbi tó wá má wọn lọ, wọ́n ní ẹni táwọn lọ bá ní ìgbésí ayé àìsìkì tó gbé wálé ayé, àìsìkì tó nídìí ìrànlọ́wọ́ ni. Kì í ṣe àìsìkì tí ó lè dá fúnra rẹ̀ rìn. O ní ìrànlọ́wọ́ láti lè gbé àìsìkì ẹ̀ sókè kó lè rìn. Ǹjẹ́ irú ìrànlọ́wọ́ olè lè ṣe fún mi? Ìrànlọ́wọ́ nǹkan ẹlẹ́mi ni o, ìrànlọ́wọ́ nǹkan ẹlẹ́jẹ̀ ni o. Ó dẹ̀ ní láti máa ṣe tó bá fẹ́ kí o ṣàlùbáríkà, tó bá fẹ́ ṣerú ẹgbẹ́, tó bá fẹ́ wáyé pasán. Nǹkan ẹlẹ́mi bíi ti báwo kí ni máa ṣe pẹ̀lú nǹkan ẹlẹ́mi? Wọ́n ní ṣáà mú nǹkan tó bá nẹ́jẹ̀ tó lẹ̀mí. Òun láti máa pe àṣejẹ lọ́dọọdún, ó kéré tán nìyẹn o. Lọ́dọọdún ó gbọ́dọ̀ má ṣe o, torí tó o bá ṣe nǹkan á tún bàjẹ́ o. Kẹ́ni tó ti ń ṣe dáadáa má bàa di rádaràda, kó má bàa dẹdun arinlẹ̀ o. Gbogbo ibi tí èèyàn ti wa ọkọ̀ dé kó má bàa fẹsẹ̀ ní, kí ẹ̀mí má bàa pin o. Torí nǹkan ẹlẹ́mì la fẹ́ fi pinlẹ̀ ọ̀rọ̀ yìí. Nǹkan ẹlẹ́mì náà ló máa gbà tó o bá ṣe é mọ́ o. Ǹjẹ́ kí ni máa ṣe? Ni wọ́n bá sọ fáwọn wípé tó bá ti mú nǹkan ẹlẹ́mì yìí,
àti kò bá jẹ́ ṣíkìnì kò bá jẹ́ ẹja kò bá jẹ́ tó ṣàtìnẹ́jẹ̀ tó ti nẹ́mìí tó bá ti mú ṣáà dà sínú báàfù dúró sáàárín ẹ̀ ọṣẹ tí máa fún ẹ tí máa ṣe oríṣiríṣi iṣẹ́ sí wẹ̀ sí kó máa pe àwọn àyájọ́ yìí sí iye ẹnu tó bá ti jẹ́ torí ẹ̀ bá ti gbà bọ̀dẹ̀ àìsíkì wọn ló máa lò ló máa fi máa ṣàlùbáríkà. Ǹjẹ́ ìlú òyìnbó ni mò ń gbé báwo ni mo fi máa rí ọṣẹ ìṣọ́ṣẹ yìí ò ní tán ni ìwọ má wọ́rì mo mọ̀ wípé ìlú òyìnbó ló ń gbé máa kọ́ ẹ bó ṣe máa ṣẹ́ ọṣẹ oríṣiríṣi ọṣẹ ló lè lò ṣáà ti mú nǹkan báyìí mú nǹkan báyìí mú nǹkan báyìí àyájọ́ báyìí àyájọ́ báyìí àyájọ́ báyìí kábàyì 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 ó ṣe é sí ó máa ṣe é ṣe fún ẹ nítorí pàápàá jùlọ èmi gan wọ́n ti mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí kọ́sítọ́mà dáadáa màámi ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn láti ọdún náà lọ́hùn títí di bí àwọn ṣe ń bá mi sọ̀rọ̀ kódà tọdún yìí àwọn ò tí ì ṣe ṣùgbọ́n àwọn yìí máa ṣe àwọn ò gbọ́dọ̀ máa ṣe àwọn ò gbọ́dọ̀ máa ṣe torí wọ́n ti wọ́n àwọn pé nǹkan máa bàjẹ́ ẹ̀rù ń bà àwọn màámi kí ló wá dédé tẹ wá sọ irú àṣírí ńlá ìfẹ́mi Ọpẹ́yẹmí ní èrè ọkàn jẹ́ káwọn gbádùn àwọn ọmọ àwọn ti ń dàgbà àwọn ogun ti ń dàgbà kódà láàrin èmi àti àwọn ara àwọn ò pé mọ́ àwọn mọ̀ pé nǹkan ń ṣe àwọn nǹkan dẹ̀ ti ń ṣe àwọn ọmọ àwọn náà èrè ọkàn ò jẹ́ káwọn gbádùn nítorí pé àwọn mọ̀ wípé àìsíkí àwọn ẹni ẹlẹ́ni làwọn máa ń lò wọ́n ní kódà káwọn èèyàn má bàa fura sáwọn pé ọdọọdún kí ló dé tẹ́ pé ọdọọdún làwọn máa ń pe àsíjẹ àwọn tún máa ń mọ̀ táwọn ọ̀rẹ́ àwọn bá ń ṣe ṣíṣe ẹ mọ bí gbogbo wa ṣe máa ń ṣe ọ̀rẹ́ mi má wọrí ṣíṣe yẹn màá gbé kúlà ráìsì 8 wá màá gbé kúlà ẹran ṣíkìnì 7 wá màá gbé kúlà ẹja 25 wá wọn náà tún máa ń ṣe káwọn èèyàn má bàa fura sí àwọn ní ìgbàkígbà tí òun gbà àwọn tún máa ń lo pàtí onípàtí láti ti ṣe àníṣìyẹ àníṣìmú mẹ́wàá ń ṣẹlẹ̀ o. The heart of man is desperately wicked. Who can know it? Inú jìn. Orí wa ò ní gbàbọ̀dé o. Ẹ wò gbogbo ẹ̀yin. I don't believe. It does not happen. It's just the story. It's Nollywood. Ó ti dà o. Àmọ́ àwa tí a ní ojú inú ta létí ìgbọ́ ẹ jẹ́ ká gùn. Kóníkálukú bá jẹ́ èpo àdúrà ló mọ̀ jù òpó àdúrà ẹ̀ mú un. Tó bá jẹ́ pé òpó ájò náà ló mọ̀ dì í mú un mẹ́wàá ń ṣẹlẹ̀ mọ́mì kí ló wá dé tẹ wá sọ fún mi àwọn kò ní bóyá tí àwọn èèyàn bá mọ̀ àwọn èèyàn lè ṣọ́ra nítorí ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tèmi ní tòótọ́ eléyìí ni mo tún bá fún yín lénìí yìí o learn from it I am learning every day God bless us all ẹ ṣàdúrà o. Once again, I want to appreciate as many people who have got their stories and you are ready to share with me. Come into my WhatsApp. Just send me a comprehensive voice note. Please do not call me on audio. Do not call me on video. I will definitely find time to get back to you. Should you be living in the United Kingdom and you're looking for your surest platform to send your money to Nigeria without any hassle, 0 transfer fee, and you want the surest and the highest rate, VeloRemit is your surest platform. Just sign up to VeloRemit. Right now, you can click the link in my bio, or you can come to my WhatsApp or my DM. I will send you the link. Do not forget to use my referral code Opeyemi. You will get £10 bonus on your first £100 transfer, and you also get £10 for as many referral as you bring on board. And for as many intentional parents like myself, Book Flight Academy is your surest online tutorial platform for your children's academic excellence. And should you have any business, you're running a business, you want Opeyemi to influence for you, kindly come to my WhatsApp and let us talk business. And do not forget to subscribe to my YouTube channel, Opeyemi Ayeola TV. Till I come your way again for another Ìrírí Ayé tó ga no tán story, true life story. I remain your one and only Opeyemi Ayeola. Remain blessed and remain safe out there. The world is wicked. God bless you. Love you.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.